أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم adúpẹ́ fún Ọlọ́run بسم الله الرحمن الرحيم Ọlọ́run ọba yìí òun lọ́ba tọ́pẹ́ tọ́ sí أعوذ بالله òun lọ́ba tọ́pẹ́ yẹ afẹ́ akọ̀ àmọ́ dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run dákun já máa rọ́pẹ́ rere dá má jà dúpẹ́ túláàsì má jà dúpẹ́ tipátipá kọ́ ọ láìní sí ìwọ Ọlọ́run àwa tọrọ ìkẹ́gẹ́ fún gbogbo àrùsí Ọlọ́run tán ti sípò padà ọbẹ̀ látẹ̀rí ànábì wa Adam alayhi salatu wassalam tó fi dé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wàlí mùsùlùmí wàlí mùsùlùmáàt wàlí mùmínà wàlí mùmínáàt àtọ̀nba tí ó gbá gbà ló kú lọ́run Ọlọ́run bá mójúkó láì fi wọn bá dá ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kọ́ láìní sí ìwọ Ọlọ́run gbogbo àwọn ẹni àtẹ́ńbẹ lórí ayé wọ́n bá fi sọ̀rọ̀ sọ wọn bá mójúkó láì fi wọn bá dáàbò rẹ̀ bò wọ́n wọ́n lábẹ́ kàánà kúnà ẹni rẹ̀ kó fi sọ̀rọ̀ sọ gbogbo aláàpọ̀ kọ́ láìní sí ìwọ Ọlọ́run àfáwà tọ̀yìbò orílẹ̀-èdè wa náà Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ń bẹ̀ kọ́ láàjẹ́ kan oṣù rẹ̀ gbogbo àwọn eléyìí wa tí wọ́n dé ipò tí Nàìjíríà ó fi dá Ọlọ́run bá gbé wọn débẹ̀ àwọn tí wọ́n débẹ̀ tí Nàìjíríà dàrú Ọlọ́run ilẹ̀ yìí kan débẹ̀ Ọlọ́run kọ́ láàjẹ́ kan oṣù rẹ̀ ìbánisọ̀rọ̀ wa àfáwà tọ̀yìbò yọ̀dà lérí tọ́pìkì tá a fẹ́ tírìtì yìí tọ́pìkì yìí ó ti ya ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti aya nígbà wọn ò gbọ́ra wọn yé nígbà tí wọn ò mọ ibi tí àṣìṣe yìí ti ń wá àfáwà tọ̀yìbò tọ́pìkì tá a fẹ́ tírìtì yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtaya ti náwó lérí ẹ̀ kódà àwọn míì ti tún travel lọ sí abroad lérí ẹ̀ nígbà wọn lówó àti lè lọ tòun ti bẹ́ẹ̀ náà wọn ò rójútùú sí i tọ́pìkì tá a fẹ́ tírìtì yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dókítà donírọ́ lọ́dọ̀ ọkọ àti aya kódà àwọn traditional medicine yẹn àwọn alágbo ó tún ti sọ ọ̀pọ̀lọpọ̀ wọn donírọ́ lọ́dọ̀ ọkọ àti aya míì tọ́pìkì tá a fẹ́ tírìtì yìí ó jẹ́ kí lèmi mọ̀ gbóná tọkọ àtaya tí ìfẹ́ ara wọn wá reduce kí ni tọ́pìkì náà àwọn Yorùbá ń pè ní ẹ̀dà àbí oyún ìju táwọn eléèbó ń pè ní miscarriage tọ́pìkì la fẹ́ tírìtì. أعوذ بالله من الشيطان الرجيم lẹ́yìn tí ń jẹ́ ẹ̀dà àbí oyún ìju àbí dá ilé ń bó pè ní miscarriage yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtàyàwó ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti aya wọn ò mọ̀ pé àwọn làwọn ń fowó ara àwọn ṣe ara àwọn wọn ò mọ̀ tán bá mọ̀ ni wọ́n adjust àìmọ̀ yìí ló jẹ́ kí dókítà di onírọ́ lójú wọn àìmọ̀ yìí ló jẹ́ kí traditional medicine àwọn tí ń fún wọn lágbo ló jẹ́ kí wọ́n di onírọ́ lójú wọn àìmọ̀ yìí ló fa sábàbí tí ilé wọn ò fi tòrò òun làwọn gbá research lérí ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa gbà sọ́yẹ káfà tó wá dá sí nǹkan yìí ní ti ń jẹ́ àfà alfun 1000 èèyàn òun làáfà dúró fún lọ́dọ̀ àwọn onídọ́kítọ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé dọ́kítọ̀ èèyàn ń ṣe déédéé báyá bíi 100 èèyàn tó pé dọ́kítọ̀ ó ti kó ní ordinary èèyàn pẹ̀lú ẹ̀kọ́ tó ti kọ́ pẹ̀lú ìmọ̀ tí ó ti mọ̀ one doctor ó gbọ́dọ̀ máa ṣáàfù èèyàn up to 100 gẹ́gẹ́ bí calculation ó yẹ kó tó bẹ́ẹ̀ àbí
kọ́mọ́ tó bẹ́ẹ̀ àmọ́ dókítà ẹnìkan ó ti ju tí ń jẹ́ èèyàn 10 20 30 lọ. أعوذ بالله من الشيطان الرجيم. àfọwọ́ Tọ́yìbù kódà lọ́dọ̀ àwọn onísójà àwọn sójà náà ní rúùlù pé sójà ẹnìkan ṣoṣo sójà kan yóò máa ṣe déédéé 100 èèyàn 100 èèyàn pé tán bá ti pa sójà kan ní agbègbè kan àbí ní environment kan àbí ní àwùjọ kan wọ́n wá fi èèyàn 100 di sójà ẹyọ kan tó pé sójà tẹ̀ ń wò yìí training tí wọ́n ti fún un àti gbogbo experiment tó ti ní gbogbo nǹkan tó ti níyẹn ó ti ju ti ń jẹ́ èèyàn kan lọ àbí èèyàn méjì ní wọ́n ń ṣe déédéé 100 ó ń ṣe déédéé 100 ẹnìkan sójà kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àáfàá náà wá ń ṣe déédéé 1000 èèyàn tí ń ṣe déédéé 1000 èèyàn ní tí ń sì ń jẹ́ àáfàá ní láti mọ̀ sí gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ torí àwọn àáfàá tẹ̀ ń wò yìí àwa la súnmọ́ àwọn èèyàn ní agbègbè àwa la mọ̀ tí ń ṣẹlẹ̀ àwa la mọ̀ tí ń da àárín lọ́kọ láyàrú ìdí ìta wa fẹ́ fi sọ̀rọ̀ lérí ní tí ń fa sábàbí miscarriage tí ọkọ àtayọ ọmọpàá làwọn ń ṣe okùnfà rẹ̀ àbí ní tí ń jẹ́ ẹ̀dà àbí ní tí ń fa sábàbí oyún ìju tí wọ́n ti wá sọ dókítà di onírọ́ afáàtọ̀ yìí ṣáájú ká tó lọ bí tọ́pìkì yìí ẹja ọkọ yìnyín ọlọ́run ọba síwájú pé la ilaha illallah wa la ilaha illallah Allah. La ilaha illallah la ilaha illallah Allah. Wa anta Allahu Allahu Allah. wa ana abdullahi Allah. wa anta Allahu salamu Allah. wa ana limaridu Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. wa anta Allahu muizu Allah. wa ana limuzilu Allah. wa anta Allahu ganiyyu Allah. wa ana lifuqara'u Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. wa anta Allahu alimu Allah. wa ana lijahilu Allah. wa anta Allahu adiraka Allah. wa ana maladiraka Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. wa anta Allahu lahayyu Allah. wa ana limayitu Allah. wa anta Allahu kabiru Allah. wa ana lisagiru Allah. la ilaha illallah illallah Allah. La ilaha illallah Allah. wa anta Allahu qadiru Allah. wa ana lidayifu Allah. wa anta Allahu salamu Allah. wa ana limaridu Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. wa anta Allahu lawalu Allah. wa anta Allahu lakhiru Allah. wa anta Allahu sahiru Allah. wa anta Allahu batinu Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. àfọwọ́ Tọ́yìbù Naam. ṣáájú ká tó lọ síbi ìyìn ọlọ́run a ní tọ́pìkì tá a fẹ́ tírìtì tọ́pìkì yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dókítà donírọ́ nígbà wọ́n ń fún ọkọ àtìyàwó lóògùn tí wọ́n sì tún ní miscarriage wọ́n fọ́kọ àtìyàwó lóògùn wọ́n sì tún ní ẹ̀dà wọ́n fọ́kọ àtìyàwó lóògùn wọ́n sì tún ní oyún ìju kódà àwọn traditional medicine ó ti sọ wọ́n dòńrọ́ táwọn ò sì mọ̀ pé àwọn náà làwọn fọwọ́ ara àwọn ṣe ara àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ti náwó ó ti tú ọ̀pọ̀lọpọ̀ fámìlì míì ká
látara pé ìyàwó ń wò pé ọkọ òun ni ò capable tó àbọ̀kọ náà ń wò pé ìyàwó òun ló ní àìsàn la ọlọ́run wa ń bá a sọ̀rọ̀ nínú Suratu Sur chapter 42 verse 49 and 50. A'udhu billahi minash shaitanir ọlọ́pàá súnmọ́ ló jẹ́ gbá research lórí àwọn kan yìí àwọn alamọ tí ń lọ láfàwọ́mẹ́ǹtì kéde pé gbogbo nǹkan ni ọkọ àtìyàwó lè explain fún dókítà àwọn àfáà yìí náà ó tún wá sábà pé nǹkan báyìí máa ń ṣe wá á ní lóyún tí ń ṣẹlẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbá research lérí ẹ̀. A'udhu billahi minash shaitanir ìṣó ni láì múlíkù samawati wà láì dọ̀ ìṣó mẹ́. Bismillahir rahmanir rahim. Naam. Lillahi mulku samawati wal ardi. Kò rújú rárá gbogbo wa láti mọ̀ pé ìkápá sánmà Lillahi ọwọ́ Ọlọ́run ló wà, mulku samawati ìkápá ilẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà tó pé láti ìgbà tá a ti ń bẹ àbí tá a ti gbọ́njú àgbọ́pẹ́ nìkan bá Ọlọ́run jà sí pé sánmà yóò àjọ níní a sì máa lọ́njọ́ kankan pé àwa fara gbá pílà kankan báyọ̀ òun ló di sánmà mú àbí gbà táwa ń lọ pé ilẹ̀ wa jì mọ́ wa lẹ́sẹ̀ àgbọ̀ orí àṣírí rí gbogbo àwọn láti mọ̀ pé ọ̀rọ̀ yóò rújú pé n ti ń jẹ́ ìkápá sánmà tilẹ̀ Ọlọ́run ló wà ń so. Yakhluqu ma yasha'u. Yakhluqu ma yasha'u Ọlọ́run ní àwọn Ọlọ́run a máa ń dá ní tí a bá fẹ́ nínú tọ́lọ́run bá fẹ́ ni tá a mọ̀ nínú tọ́lọ́run bá fẹ́ ni tá a mọ̀ nínú tọ́lọ́run bá fẹ́ ni tá a rí nínú tọ́lọ́run bá fẹ́ ni tá a rí nínú tọ́lọ́run bá fẹ́ ni tí ń function nínú tọ́lọ́run bá fẹ́ ni tí ò function. Yakhluqu ma yasha'u. Nso. Yahabbu liman yasha'u inasa. Ọlọ́run ní yahabbu liman yasha'u inasa àwọn Ọlọ́run ọba tẹ́ ń wò yẹn náà bá wù wá á máa fún ní ọmọ obìnrin gbogbo tí ọmọ bínú ọmọ obìnrin yóò àrí òun náà wà ní wàláì ọmọbìnrin ogun ọmọ tí ń bí wọn fẹ́ bí ọkùnrin yóò tún wá fẹ́ yàwó mi bó tún fẹ́ yàwó mi náà ní tí ó tún máa bí obìnrin yóò tún fẹ́ yàwó mi bó tún fẹ́ yàwó mi náà tí ó máa bí obìnrin àwọn Ọlọ́run tá à ń fọ́ lóbìnrin àwọn Ọlọ́run ló yé a ti mọ̀ pé ní tí ó gbẹ̀yìn rẹ tí ó mú oore wá bá ẹ òun ni obìnrin tó ń bí yẹn ní tí ó gbẹ̀yìn rẹ tí ó mú ọlá wá bá ẹ òun lobìnrin tó ń bí yẹn ní tí ò ní jẹ́ kí ọjọ́ ọ̀la rẹ dàrú tí ò ní bàjẹ́ tí ò ní sọ lọ́kọ̀ burúkú òun lobìnrin tí ò ń bí yẹn. Yahabbu liman yasha'u inasa. Wa yahabbu liman yasha'u zukura. ẹlòmíín ti ń bẹ gbogbo tí ọmọ bí inú ọmọ ọkùnrin ni òun náà wà ó pé obìnrin mà tó ń wù mí bí kódà obìnrin mi ń bẹ kù ní ìfaradà pẹ̀lú tọ́lọ̀ bá fún un yóò máa tójú bọlé kí ibẹ̀ náà wọ́n ti máa gbé ní tí ọ̀rẹ́ kan gbélé lọ́wọ́. Wa yahabbu liman yasha'u zukura. ẹlòmíín bẹ ọkùnrin mi bẹ yóò tún wá fẹ́ ìyàwó mi yóò tún wá promise ìyàwó rẹ pé tọ̀ ìfẹ́ tí mo fi èyí ọmọbìnrin mo fẹ́ o tó bá lè bí ọmọbìnrin fún mi ń fún ọ ní nǹkan báyìí ń fún ọ ní nǹkan báyìí ń fún ọ ní nǹkan báyìí so. Wa yahabbu man yasha'u zukura. tòun ti bẹ́ẹ̀ náà tó bá tún fẹ́ náà gbogbo tó náà tún máa bí ọkùnrin nígbà tá a ti kọ́pọ́kùnrin lọ́mọ bí máa nífaradà lérí tá a bá ní ọmọ bí tí wọ́n ṣàǹfààní fún ọ òun là ń fún ẹ yẹn tí ò ní gbókọ̀ rẹ jẹ́ òun là ń fún ẹ yẹn tí ó gbókọ̀ rẹ ga òun là ń fún ẹ yẹn tí ó tún ọkọ̀ rẹ sọ lọ́jọ́ ọ̀la òun là ń fún ẹ yẹn nso. Aw yuzawwijuhum zukrana wa inasa. wọ́n ní aw yuzawwijuhum zukrana wa inasa ẹni wọ́n bá sì wù àwọn Ọlọ́run á máa fún un ní àlùmùmọ́là tí bá ṣe ń bí ọkùnrin yóò máa bóbìnrin tí bá ṣe ń bí obìnrin yóò máa bọ́kùnrin kódà ọkọ àtìyàwó tún máa ṣe fáàrí láàrin ara wọn pé ìyàwó mi sọ pé obìnrin lọ ẹsẹ̀ bínú sí èmi tó bá bí ọkùnrin ni o tí bá sì bí tó bá bí ọkùnrin yóò ní ti sọ èmi ọkùnrin mẹ́sàn kò sẹ́ni tó jẹ́ ọmọ ẹgbẹ́ ọkùnrin mẹ́sàn tó tayọ Ọlọ́run. Aw yuzawwijuhum zukrana wa inasa. nso àbá àtọ̀ yìí rò. Wa yaj'alu man yasha'u akima. wa yaj'alu man yasha'u akima ibi tá ń bọ̀ gángan nìyẹn Ọlọ́run ní ẹni bá wu àwọn Ọlọ́run á ṣe lágàn. Wa yaj'alu man yasha'u akima. ẹni tó bá ti lè jẹ́ àgàn gbọ́ pa bẹ́tà sí pé yóò gbọ́ po àgàn ò lè lóyún tí ó wálẹ̀ miscarriage ò lè sí fún àgàn
ويجعل من àwọn ìbọn wà يشاء ẹ̀dà ò lè sí fún àgàn oyún ìju ò lè sí fún àgàn gbogbo wọn tó lóyún tó ní miscarriage èé ṣe àgàn ìwọ tó lóyún tí ẹ̀dà ń dà ọ́ láàmú èé ṣe àgàn ìwọ tí oyún ìju ń dà ọ́ láàmú èé ṣe àgàn ọlọ́ni ويجعل من يشاء حكيما. ويجعل من يشاء حكيما. ọlọ́ni ẹni wọ́n bá wù àwọn ọlọ́run á ṣe lágàn tí ò ní bímọ rárá innahu alimun qadir. إنه عليم قدير. torí àwọn ọlọ́run ọba tẹ́ ń wòye onímọ̀ ni wá alágbára sì ni wá àmọ́ lẹ́yìn tá a fẹ́ tírìtì yìí àánà mọ̀ pé àmọ̀ tán ìdá ẹ̀yin tẹ́ jẹ́ dókítà ológbò òyìnbó ni lẹ́yìn tá a fẹ́ tírìtì tá a bá kù díẹ̀ káàtó ń bẹ̀ ẹ pè wá ṣàkèsí ẹ̀ إنه lẹ́yìn àmúhùnmáwò yẹn عليم ẹ̀yin nọ́mbà wa ń bẹ̀ ẹ pè wá ṣàkèsí ẹ̀ ìdá ẹ̀yin tẹ́ jẹ́ dókítà oní ìbílẹ̀ náà ni lẹ́yìn tí à ń tírìtì lọ́wọ́ yìí ibi tá a bá kù sí mẹ́ ẹ pè é sí àkírètì ẹ pè á ṣàkèsí ẹ̀. إنه عليم قدير. gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan pé àáfàá ni wá àáfàá sì ní ọgbà òdodo gbọ́dọ̀ gbá rìsáàsì lérí wọn gbọ́dọ̀ gbá rìsáàsì lérí wọn rìsáàsì ní ọ̀rọ̀ pé kí ni ń ba lágbájá nú jẹ́ kí ni ọ̀gá alátúnṣe lérí ẹ̀ kí ni ń dun lágbájá kí ni ń fa sábàbí tọkọ-tìyàwó tí àárín wọn ò fi gún régé kí ni ń fa sábàbí tí dókítà fi ń fáwọn eléyìí lóògùn tí fi ń sọ dókítà dònírọ́ kí ni ń fa sábàbí tí ọkọ àtìyàwó tí wọ́n fi dìpáàtì kí ni ń fa sábàbí tí wọ́n fi sọ traditional medicine tí wọ́n fi sọ wọ́n dònírọ́ kí ni ń fa sábàbí tí wọ́n fi ń náwó tí wọn ò rí rìsọ́ọ̀tì lérí ẹ̀ a jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àfọwọ́fà fún alára wọn إنه عليم lọ́nà wọn fi ń ṣe àfọwọ́fà fún alára wọn قدير. ọ̀nà ìgbà tí wọ́n fi ń ṣe àfọwọ́fà fún alára yìí ni pé ọlọ́run dára fún alára wa pé ká máa jẹ gbádùn ara wa látara ìgbádùn tí ọkọ àtìyàwó ń jẹ yìí òun ni oyún ń wáyé níbẹ̀ látara ìgbádùn yìí ní di oyún ìgbádùn yìí náà tí wọ́n ń doyún yìí náà àìláìkíyèsí yìí wọ́n ń fa miscarriage àìláìkíyèsí lérí ẹ̀ tí wọ́n ń fa oyún ẹ̀dà àìláìkíyèsí lérí ẹ̀ tí wọ́n ń fa ìju lọ́nà wo la fi láìkíyèsí lérí ẹ̀. إنه عليم قدير. lọ́dọ̀ àwọn eléèbó wọ́n jẹ́ káwọn pé tí obìnrin bá ṣe parí menstruation nǹkan oṣù rẹ̀ láàrin 10 days sígbà yẹn fàjáínà rẹ̀ yẹn kò ní ti gàn kò ní ti dì papọ̀ kò ní ti pajúdé tó já sí pé mọ́mẹ́ǹtì láàrin 10 days yìí tọkọ rẹ̀ bá súnmọ́ wọ́n máa ń àṣọ obìnrin pé nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ yóò bọ́ sí ilé ọmọ rẹ̀ abáyàtọ̀ yìí yóò bọ́ sí ilé ọmọ tó bá ti wá bọ́ sí ìjáde tí ń jáde padà ní à ń pè ní miscarriage ìjáde tí ń jáde padà là ń pè ní ẹ̀dà ìjáde tí ń jáde padà là ń pè ní oyún ìju kí ló fà tí fi ń jáde. إنه عليم قدير. mọ́mẹ́ǹtì tí obìnrin bá lóyún yìí tí sperm ti dà sí ilé ọmọ ìyàwó ẹ̀ yìí tó bá dé hospital àwọn dókítà wa ní má ṣe wàhálà mọ́ gbogbo iṣẹ́ tó léwó ni kò mọ́ ṣe mọ́ wọ́n lè ní kò mọ́ pọnmi mọ́ ní mọ́mẹ́ǹtì yẹn pé at least tóyún ó fi di oṣù kan sí oṣù méjì yẹn ti mọ̀ pé ilé ọmọ yìí ó ti gàn àtọ̀yìn ò ní lè rí ibi jáde mọ́ gbogbo tí ń jẹ́ wàhálà kọ́ làwọn tó ń sọ fọ́kọ ẹ̀ ìgbé dákun má jẹ́ kí lágbájá ṣe wàhálà wọn kó yìí fi lè dúró tóun ti àìṣe wàhálà yìí kí ló fà tóyún tó wá fi ń wálẹ̀. إنه عليم قدير. ní tí ń bá tóyún fi ń wálẹ̀ ni àwa là ń ṣe sábà bí ẹ o ìwọ ìyàwó náà tọkọ rẹ bá ń súnmọ́ ìyàwó máa sọ fọ́kọ ẹ pé hádà pé kọkọ òun kó ṣe dáadáa ìṣe dáadáa tí ń ṣe yìí tí nǹkan ọmọkùnrin ọkọ rẹ bá ti lè rọlé kan fàjáínà ilé ọmọ obìnrin yẹn tí ń bẹ́ńbẹ́ tí ń jẹ́ spam yẹn yọ jáde torí pé tí nǹkan ọmọkùnrin yẹn tí bá ń kan fàjáínà tí ń kan ilé ọmọbìnrin tí ń kan díẹ̀díẹ̀ kò ní open àmọ́ bá ti pé bá ń kan gan tí ń kan báyìí tí ń tiẹ̀ yóò open tó open yẹn òun ní fọsáàbí tí àtọ̀ yẹn tó fi ń jáde padà jíjáde tó jáde yìí là ń pè ní miscarriage àbí ẹ̀dà àbí oyún ìju ọ̀nà òun lẹ́wọ̀n fi gbà ṣe tí nǹkan ọmọkùnrin yóò fi ní máa kan ilé ọmọbìnrin yìí ní tàǹgbà tí àtọ̀ yìí bá ti dà sí
kò sí obìnrin náà mọ́mẹ́ǹtì tí ọkọ àti ìyàwó bá sún mọ́ra wọn tátọ̀ bá ti lọ lè dà sí ilé ọmọ rẹ̀ obìnrin máa ń ní ìmọ̀ mọ̀ yóò mọ̀ lára yàtọ̀ sí èyí tí ó dà sílé ọmọ níjọ́ tí ìwọ obìnrin bá ti á gbà eré tọkọ mi bá mi ṣe ní mọ́júmọ́ yìí o àbí eré tọkọ mi bá mi ṣe lónìí o orí pé fíní yìí yàtọ̀ sí èyí tó ọmọ ní tẹ́lẹ̀ ìgbà yẹn láti change position ìbára yín ṣeré position ìbára ṣeré yìí gan ní fasábà bí tí oyún èéfín dó sára obìnrin míì position ìbára ẹni ṣeré yìí gan ní fasábà bí tí miscarriage fi ń wáyé position ìbára ẹni ṣeré yìí gan ní fasábà bí tí ẹ̀dá fi ń wáyé position ìbára ẹni ṣeré yìí gan ní fasábà bí tí oyún ìjú fi ń wáyé tó nígbà tó ò ṣe wàhálà tó ò ṣe wàhálà àmọ́ mọ́mẹ́ǹtì tí ọkọ rẹ̀ ń bọ́ ṣeré yìí tí wọ́n ń gbo hádà yìí tí ń gbógan yìí ìgbógan yìí gan wàhálà kan ní mọ́mẹ́ǹtì yẹn fún oyún fún àtọ̀ tó ti wà ní inú ìyàwó ẹ̀ fún àtọ̀ tó ti wà ní ilé ọmọ ìyàwó ẹ̀ tí ì ti ju ọ̀sẹ̀ kan lọ. àmọ́ eléyìí náà ló yẹ kí dókítà náà tó sọ fún ìyàwó àtọkọ pé tán ìgbà tá a ti ní kí ìyàwó rẹ̀ má ṣe wàhálà yìí ìbániṣeré yìí náà àní ẹ má bára yín ṣeré àmọ́ ẹ má tún ṣe èyí tí ó tún mú agbára dání bèrè ta ṣe pé nǹkan ọmọkùnrin ọkọ yóò fi lè kan ilé ọmọbìnrin ìyàwó ẹ̀ ní mọ́mẹ́ǹtì tí ètí ju ọ̀sẹ̀ kan lọ yìí ọ̀nà owó wa ni mo fi ń kara wọn gan eríṣiríṣi stein la ní tá a máa fi ń bára wa ṣeré àmọ́ èyí tí nǹkan ọmọkùnrin máa fi ń kan ilé ọmọbìnrin ìyàwó ẹ̀ jù òun ni kí ìyàwó sùn lẹ̀ kó lie down kọ́kọ́ sùn lé dáhùn bá ń ṣerú eléyìí lọ nǹkan ọmọkùnrin máa ń kan ilé ọmọ ìyàwó yóò máa ń kan dáadáa ọ̀nà ìgbà yòówù tí nǹkan ọmọkùnrin tó máa fi ń kan ilé ọmọ ìyàwó táwọn ìgbà tí ọkọ àti ìyàwó bá ń ṣe dunk stein òun náà tún máa ń kan ilé ọmọ ìyàwó stein méjèèjì òun lẹ́jìnà fún ní mọ́mẹ́ǹtì tí oyún ṣẹ̀ṣẹ̀ di ọ̀sẹ̀ kan ní inú ilé ọmọ ìyàwó yìí tó bá ti ń lo oṣù kan oṣù méjì gbogbo stein tó bá wù ilẹ̀ lè máa ṣe ń gbà náà kọ́dà ẹ lè máa ṣe dókítà nígbà yẹn ẹ lè máa ṣe kíyàwó sùn sílẹ̀ kọ́kọ́ sùn lè máa lẹ̀ kọ́ láìda ẹ lè máa ṣe àmọ́ tí o bá ti ju ọ̀sẹ̀ kan lọ ẹ jìnnà sí stein méjì irú stein wo lẹ́ máa ṣe behind stein ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ bá ń ṣe òun ò ní wàhálà dání torí òun ò ní kan ilé ọmọ ìyàwó mocking stein náà tẹ́ ẹ bá ń ṣe mọ́mẹ́ǹtì òun náà ò ní kan ilé ọmọ ìyàwó àwọn stein méjì irú behind stein yìí tí ọkọ àtìyàwó bá ń ṣe kò ní àfẹ́ ti spam tó ti dà sí ilé ọmọ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní àfẹ́ ti ìyàwó náà bèrè ta sí pé yóò á jẹ́ wàhálà fún tí oyún tó ti wà nù rẹ̀ yóò fi wálẹ̀ tí miscarriage yóò fi wáyé tí oyún ìju yóò fi wáyé àbí tí ẹ̀dẹ̀ yóò fi wáyé mocking stein náà tẹ́ bá ń ṣe òun náà kò ní kan ilé ọmọ ìyàwó tí ó bá ti wá kan ilé ọmọ ìyàwó yìí láàrin ọ̀sẹ̀ kan sí oṣù kan yìí tí ẹ̀ ń ṣe stein méjì yìí nìkan kò ní lè kan ilé ọmọ ìyàwó rẹ̀ dà sí pé oyún yóò fi wálẹ̀ àbí tí miscarriage yóò fi dé tàbí tí ẹ̀dọ̀ yóò fi dé tàbí tí oyún yóò fi dé lára research tá a gbà ní pé kí ni ń fa àwọn nǹkan yìí tí oògùn tí à ń lò fi ṣiṣẹ́ kí ni ń fa nǹkan yìí tí ìgbìyànjú tá à ń lò tí fi ń ṣe kí tí fi ń já sí ògùn kí ni ń fa nǹkan yìí tí ọkọ àti ìyàwó tí wọn ò fi gbọ́ra wọn yé tí ìdílé wọn fi ṣe kí ni tó fi ń túká àwa rí i pé àfọwọ́fà ọkọ àti ìyàwó náà ṣe kí ni ń fà á nígbà míì látara ìgbádùn tá à ń gbádùn títún wá fẹ́ máa hà fẹ́ ti tá à ń wá látara ìgbádùn tá à ń gbádùn títún wá hà fẹ́ ti ti ń dùn wá látara ìgbádùn tá à ń gbádùn títún wá hà fẹ́ ti ti ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa ní mọ́mẹ́ǹtì yìí ìwọ ìyàwó tó yí pé oyún ti wà ní ara rẹ láàrin ọ̀sẹ̀ tó yún wà lára rẹ yìí nífaradà pẹ̀lú ọkọ rẹ pé kó má ṣe hádà kó má ṣe behind stein tàbí mocking stein but line stein yẹn àbí dog stein ń máa ń kan ilé ọmọ kíkàn tí ń kan yẹn ló fà sábà tí sperm tó wà ń bẹ̀ ó fi jáde torí gbà tí ilé ọmọ yẹn ò tí ì gone tí sperm yóò fi dó sí ibẹ̀ láàrin mọ́mẹ́ǹtì yìí ẹ jẹ́ ká ṣe àkíyèsí níbẹ̀ ìṣe àkíyèsí yìí yóò wúlò fún wa kò ní jẹ́ ká máa ní miscarriage ọlọ́run jẹ́ ká máa pé ń tòótọ́
òun ọlọ́run àkíìmọ̀ òun á máa yẹ ẹni tó bá wù òun lágàn àgàn ń lóyún kọ́ wálẹ̀ àgàn ò ní gbọ́ páàní bètà sí pé yóò gbọ́ po àgàn tẹ́ ń wò yẹn oyún ìju èdààmú àgàn tẹ́ ń wò yẹn àgẹ́ ní oyún ìju àgẹ́ sì ní miscarriage. náà innahu alimun qadir. àgẹ́ sì ní ẹ̀dà lẹ́yìn tá a wá sọ yìí náà lẹ́yìn ìṣàṣìwà yìí ìwọ tí ọba rí i pé a kù díẹ̀ káàtó ọlọ́run balọba tó ní mọ̀ jùlọ o lè kù wá sákèsí fẹ́ gbà afáwa Kabirullah lẹ́yìn tẹ́ ẹ sọ yìí ẹ bá tún wá gbé gba báyìí ẹ bá tún ṣe báyìí jojoojúmọ́ lèèyàn máa ń lékún sí mímọ̀. innahu àwọn náà ọmọ kéwù ni wá ọ̀dà àwọn kan àmọ́ gẹ́gẹ́ bí àáfàá tá a pera wa tá a ní àáfàá dó fún 1000 èèyàn tá a sì ní àáfàá dà gẹ́gẹ́ bí sociology man tó ní láti mọ̀ ń pa gbogbo tí ń ṣẹlẹ̀ ní environment rẹ̀ láwùjọ rẹ̀ ní léyà rẹ̀ ní kí ni tí ó wàá jẹ́ solution sí nǹkan yìí lọ́ba sáà bí táwọn náà fi gbá research lérí nǹkan yìí. innahu alimun qadir. tọ́ ẹja wa ṣe àtúnṣe lérí n tí ń fa sára bíi miscarriage ká ṣe àtúnṣe lérí n tí ń fa sára bíi oyún ìju ká ṣe àtúnṣe lérí n tí ń fa sára bíi ẹ̀dà tá a fi ń lo oògùn tí oògùn fi ṣiṣẹ́ tá a fi wò pé à ń náwó ṣòfò àtúnṣe yìí ni ká ṣe lérí ẹ̀ ẹnu tá a wí náà kọ́ wọn bá fi bá kà sí i kọ́ wọlé àìní síwọ ọlọ́run kọ́ wọlé àjẹkà oṣù ẹ̀ àwa tá a ṣe yìí náà kọ́ lọ́n jẹ́ kó sáà náà láǹfààní orí tí ń bẹ́ ń bẹ́ kọ́ lọ́n má fi dùn wá àwa tá a gbọ́ náà kọ́ lọ́n jẹ́ wúlò fáwa náà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulillah.